yeye bí ó sílé ayé òkú àdúró ọmọdé pọ̀jù mo ní òkú àṣeyẹ olùṣọ́ àgùntàn rere ló jẹ́ mo lọ́ọ̀ ní fọdún èyí ìtàn àṣemọ́ lágbára ọlọ́run ọba òkú àdúró ọmọdé pọ̀jù mo ní ẹ̀mọ́ dákọ̀jọ̀kọ̀ òjò tó lónìí ní ìsọjọ́ bí ẹ̀yìn mo lọ́mọ aráyé ò ní fẹ́ gbà fún ọlọ́njẹ gbogbo àrídùnnú rẹ̀ ò wá ní dáwọ̀ sunkún lágbára ọlọ́run ọba mo láwọ̀ kọ́ọ̀sì ló jẹ́ fún ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ọlọ́njẹ ọmọ ọlọ́jọ́ ìbí mo ní ọmọ gbóhùn ẹnu tèmi gangan mo ní yóò san kò san ò ní bá wọn nípín nínú ẹ̀ láíláí ẹni ẹlẹ́ni ò wá nígbàsẹ̀ rẹ̀ ṣe lágbára dánimọ̀ gbàgbé ẹni òkú àdúró Prophet Elijah Adépọ̀jù mo ní ẹ mọ́ gbóhùn ẹnu tèmi gangan mo lẹ́yìn tí sọ́dún èyí náà mọ̀ sàmọ́dún ní lágbára dánimọ̀ gbàgbé ẹni ṣebí Kẹ́mi Sọ́lá náà ló rán mi wá ó ní wọ́n bá mi kọ́ lólùfẹ́ mi alábàárò mi ni ìdùnnú mi ni bàbá mi ni ó ní bó ti sọdún èyí náà mọ̀ sàmọ́dún ní lágbára dánimọ̀ gbàgbé ẹni ó lóò ní sánkú lágbára ọlọ́run ọba iṣẹ́ rẹ̀ ò ní díṣẹ́ oníṣẹ́ ọ̀nà rẹ̀ ò máa ní dáná lọ́nà lágbára dánimọ̀ gbàgbé ẹni ẹ jẹ́ èlé o ọmọdé pọ̀jù mọ́ gbóhùn ẹnu tèmi gangan ṣebí wọn lọ́mọ ògìdán ọmọ akin ló àdúsẹ̀ ọmọ akin kú ogun ọmọ akin àríjẹfọ̀n ọmọ gbúre àgùdù gádà sójú òdì káríjẹfọ̀n ọ̀sẹ̀ yáyàn ùgbò kan kọ́kọ́ kàn ká ti délùú Ìṣẹ̀ náà pè nígbà jẹ́ àdàbàlùkò sí ló bà lórí igi lọ́jà odò lọ́jọ́sí kan pé gba òdejọ́ onímọ̀ títa níbẹ̀ ó tógun Ifá àìrìmọ̀ títa níbẹ̀ ó tèjì àkófà nínú ilé àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ gangan ni ùgbọ́gbọ́ kùkùkù lásán lọ mú gbọ́gì ọ̀hún ọjà odò kádàbàlùkò sí kò lọ ọmọ òfìgbọ́n rẹ̀ kan jinlẹ̀ ọ̀rẹ́ kan bá ti jinlẹ̀ níbẹ̀ ó ní tó fi ń ṣe limijáàkì ọmọ erédè elúgbà gádà ọmọ ògìdán ògùnmọ̀gára ọmọ àtẹ ọmọ tà o òkú àdúró Prophet Elijah ọdún ayọ̀ Adépọ̀jù mo ní ẹ mọ̀ dákọ̀jọ̀kọ̀jọ̀ mo ní bẹ́ẹ̀ tí wọ́n sọdún èyí ní ọmọ sàmọ́dún ní lágbára dánimọ̀ gbàgbé ẹni mo lé òní rí kó ẹbí ẹ òní rí kó ara lágbára ọlọ́run ọba happy birthday to you o mo láṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú lẹ́sìn mọ̀ọ́sẹ̀